jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. ìwé lárí kọ́mọ ó lọ́ka o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé òwe tán ó yàyàkúyà ó gbọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin olúrẹ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o dẹ́fídì jẹ́jẹ́ láyé gbà o kírísítánà kírísítánà. alára ẹ̀rọ ìdíje fún ìtọ́mọ alẹ́ ọkọ̀ tó sanwó ń ṣe eré èmi ò máa láì gbogbo òṣìlò ṣé onígbà láwọn ará fìbọn ní ara kiri èmi ò ní táìmù àbí wèrè ilé. kí ni gbogbo rọ́bìṣì iná torí Ọlọ́run ṣojú yín fọ́ ni àbí kí ló tẹ̀ filẹ̀ gùn mọ́jú bíi Stevie Wonder báyìí. ẹ má bínú mo nǹkan tó ṣẹlẹ̀ idiot kan ló provoke mi ẹjọ́ ẹ má bínú idiot kan ló provoke mi lórí phone. bèrè òṣì kó báyìí lèmi náà ń bá sọ̀rọ̀ tó kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé òun mọ̀ mi from somewhere or something. so orúkọ mi ni David Phillips. What? David Phillips? Yeah. That name sounds familiar. Anyway, Daddy is a special advisor to the president. Oh, it's nice meeting you. Orúkọ tèmi ni Christiana Jacobs. I'm a minister of aviation. That's true? Yeah. Wow. Same here. Inú mi dùn láti mọ̀ ẹ́ gan. Then ṣé o máa lè fún mi ní nọ́mbà ẹ̀ ká máa. Christiana, so ọ̀pá David ló ń sọ̀rọ̀. David, báwo ni? Ọ̀pá kí ló ń ṣẹlẹ̀? Mo ní kí n kí ẹni pé ṣo ti délé. Mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé náà ni. Okay, mi náà ṣe ń délé ni. Kí ló ń ṣe lọ́la? Ọ̀la, mo ní lecture ṣá, but tó bá di 4 o'clock máa ti ṣe tán. Kí ló dé? Kí ló tó fi bẹ̀rẹ̀? 4 o'clock. Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n ti mi ṣe credit account mi pẹ̀lú 800,000 kan. Ṣé máa ń wò pé ṣo máa ráyè kí n kò gbé jáde ká ní nice time ká lè ó mọ̀ kí n tún ṣe shopping kékeré kan fún ẹ kékeré. Of course. Shopping. Kò sí problem now. Màá pè ẹ́ tí n bá ṣe tán fún lecture a dẹ̀ máa jọ lọ. Ṣé mo pé mo ti ń miss ẹ̀ ń sìn báyìí. Really? That's nice. I swear to God, I'm missing you. And I can't wait to see you tomorrow. Anyway, Sha, tó bá dọ̀la. Oh, ṣé, Joe, it's a date, oh. All right. Okay, I'll talk to you later. Have a nice night. Cheers. Take care. Shopping. Hey! Wàá gbà di. Látàárọ̀ ṣe I love you, I miss you. Ó ga o. Bọ́ọ̀kan báyìí mo máa pàdé o. Ọmọ olówó ni. Ó ní bàbá ẹ̀ special adviser to the president. Ní kẹ̀dẹ̀rẹ́, bóyá tètè clinch mọ́, you know. Wọ́n ti lè fi di big girl on campus. You can imagine. Pé mo kọ́ tuntun wá sọ. Ó lóun máa mú mi lọ shopping lọ́la. Shopping. Shopping.
ṣé fẹ́ tẹ̀lé mi. ká jọ lọ náà ni. Okay, má worry. Mo lè ra top 120 fún ẹ. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ bá wọn bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ bá wọn bẹ̀ ó ilé ìwé. ṣe yín náà kí ló máa ń ṣe yín bàbá ṣe wà ára ẹ máa tẹ́wọ́ ẹ máa sùn bẹ́ẹ̀ tó bá ti mọ̀ ogó òṣìyò. ṣẹ́rí wọ́n ní tí màá fún yín ni pé láíláyé yín ọjọ́ tí mi bá ti ń drive tẹ́ bá ṣí gate fún mi ọjọ́ iṣẹ́ yín ti tán bíbà because tí anything bá ṣẹlẹ̀ sí wa bá yín bọ̀ bóyá àwọn ọlọ́pàá ló ń lé wa bọ̀ táwọn mọ́ táwọn mẹ́sẹ̀ tọkàn ń lé wa táwọn olè náà ń bọ̀ tọ́lọ́ ba mọ́tò jẹ́ àwọn ọmọ ìbàtẹ́ ìbẹ̀rẹ̀ tọ́lọ́ ba mọ́tò jẹ́ ṣe máa fún wa lówó ni ṣe máa fún wa lówó dáadáa máa fi túnṣe ni wọ́n ti máa fún yín nìyẹn ẹ kò ṣí gate láwọn ẹlẹ́yìn mọ̀ gógóró. èmi mọ̀ gógóró. next time tẹ́ bá ṣe irú ẹ̀ ọlọ́run máa yìnbọn sí yín lẹ́sẹ̀. David jàmá lọ bàbá lálọ́ ni máa fẹjọ́ wà báyìí sùn gba ẹ̀rọ lórí wọn máa tó pé. ẹ má fẹjọ́ mi solúwa mi o ẹ má fẹjọ́ mi solúwa mi o àwọn olórí burúkú àwọn olóyè ọlọ́run mọ̀ nǹkan tán wá kiri ìjẹkújẹ wọn pọ̀ ọmọ máa jẹ orí burúkú kiri àwọn olórí burúkú bí kúkú jèrè yín náà gbogbo dáhùn àwọn olórí burúkú bá ti rí àjẹwò náà ló máa ń gòfin ló máa ń gbà lọ ìjẹrẹ ẹ̀yìn wèrè wọn wọ̀nyí. wá àdì mo ti ẹ̀fẹ̀ já ẹ̀sìn kankan ó lọ́mọ kan tí mo pàdé lánàá ọmọ yẹn ti dùn jù as in ó set ó dúró as in fully endowed ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo yẹn sọ fún ẹ ni pé tó bá dọ̀la ẹ̀mí àti ẹ̀ ní date and ǹdẹ̀ máa fẹ́ lo 4 tires ṣó mọ̀. my car. fìyẹn lẹ̀. David mo lè gbé mọ́tò ilẹ̀ kó possible now. ewa tó bá tẹ̀ jẹ́ last thing tó bá ṣe mọ̀ kó ṣe last thing tó bá ṣe fún lélẹ̀ kó tó bá jẹ́ nǹkan yìí jọ. no mo lè gbé mọ́tò ilẹ̀ David tẹ́yìn tí bá ṣẹlẹ̀ sí mọ́tò yìí èmi náà ni máa gbé wá bá èmi náà ni máa tútù ṣe akọ́ni nǹkan tó yóò bá tó èèyàn kì í ṣe. ọmọ mi náà ṣé ìwé ti ṣe mọ́tò ẹ lọ́wọ́ mi rí. ló gbé cab máa fún ẹ lówó wa ló gbé cab. ọkọ máa ń dùn ẹbí ẹyin ni gbàgbé 2 hours ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀la ẹ̀ again wàá tún wá ṣe nǹkan kékeré kan fún mi bá mi wá ẹ̀kún kékeré kan ó mọ̀ náà ta ló bá dé ṣùgbọ́n ṣàgbà àìṣeré ó bọ̀ ní ó pọ̀. jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé. 4 o'clock mo sọ fún David and it's almost 4. ìmúra ẹ̀ yìí o. bàtà yín ni wọ́n wọ̀. ṣé bàtà yín wọ̀ wọ́n ṣé àmọ́ bá mi gbàdúrà kó gba ti tèmi èmi Sean John unforgivable Sean John ni mo lò. Yeah, ọmọ special adviser to the president gbogbo òun peps ló máa mọ̀ náà
Aṣàmọ̀ òun bẹ́ẹ̀ fi dìde. A fi lè mọ̀ wípé yes, this girl, she's a big girl. Ṣé o mọ̀ pé high class ni wọ́n gan gbéra ẹ lọ? Wo kò ṣàmù nǹkan bọ̀ ni. Tó bá gbà nísìnyí wa máa lè raṣọ fún ẹ. Ó máa ṣe big girl on campus, you know. Ìtumọ̀ wọ́n sọ fún ẹ pàwọ̀ ò lè mú champagne. Irú ìbéèrè ọ̀rẹ́ ẹ̀ yẹ. Ó ń sọ fún èmi ní pé Christiana kémi rọra. Báwo ló ṣe rí mi sí? Look, man, you're too nice. Oh, serious. Hey, take care. All right. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngàn ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé báyìí. tí mo sáré kẹ́ńpì lọ́wọ́ ẹ̀ tí mo fẹ́ sáré débi kan bọ̀ tí máa dé tí máa ń bọ̀ máa lo etí. òun náà ṣe ń jáde sí kọjá ní pé àwọn òṣèlú wọn lè sí níbi iṣẹ́ ìwé rẹ̀ bọ́ṣẹ́. kò gbà. àṣírí ọ̀rẹ́ mi wàá ṣeré ọ̀rẹ́ mi ó pọ̀ àwa ẹ̀ má ti sábà ní kò fẹ́ àwa ẹ̀. Bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mò ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé o ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o. ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o. ọmọléèwé o ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o. ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o. ìwé lání kọ́ mọ́ ó lọ́ka o. Bíbí sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún àwọn pípù yìí náà. fi wọ́n lẹ̀ èèyàn ń tá sáré sọ fún wọn bẹ́ẹ̀ bọ́ ìwà wọ́n máa tẹ́ sí wọ́n máa fà tẹ́tẹ́ ìdì. Ẹjọ́ kí ló fẹ́ ń sìn kí lẹ fẹ́. fi wọ́n lẹ̀ mo gbọ́ ṣàlàyé sọ́tẹ́nu ẹ. ẹ jọ̀ọ́ mo fẹ́ rí particular sí àtàwọn òwe ọkùnrin tó kù. ẹ ń waste time mi o. ẹ má bínú wọ́n gbọ́dọ̀ wo yẹn ti rọ. ipò dábìlà ní sùn à ẹ ti pọ́pọ́ lẹ́nu. mo ní mò ń kọjú àtọ̀dọ̀ gọ́vnà ni mo ti ń bọ̀ mo ṣe lọ ibi àti gọ́vnà ṣe lọ ní lunch ní eré mi àti girlfriend mi náà ṣé ẹ fẹ́ máa embarrass mi ní gbogbo ilé náà. ìyẹn ò kọ́ wa iṣẹ́ tí wọ́n là ń ṣe. ṣe mo mú e jẹ́ ni ṣe mo mú e jẹ́ sí ẹ mọ ìtẹ́ sorry madam ẹ má bínú ẹ bọ́lẹ̀. kì í bọ́lẹ̀ èmi ọmọ special adviser to the president. ẹ má bínú bọ́lẹ̀. ìkọ́ lè ṣe yìí ẹ má ṣe yá ẹ mọ bí mo ṣe jáàbì ok máa dín pẹ̀lú yín kí ló dé ṣe ibẹ̀ yín sọ̀wé mọ́tò mi nù fún mi. kí lẹ rí bẹ́ẹ̀ ṣe lórí èèyàn bẹ́ẹ̀ ni kò sílẹ̀ àmọ́ ṣá particular sí àtàlẹ́ sí kò pé and ẹgbẹ́ ìṣòro ẹ bá bá dé àgbẹ̀ wa ilẹ̀ ń wo ìwà ọ̀gá lọ. ẹ wọnú mọ́tò. má ṣe bẹ́ẹ̀ driving license mi wò ní èmi yọ pàtí mi lónìí mọ́tò yìí. ẹ rí ẹ ní ìwé mọ́tò ara ẹ ó ti expire it means que mọ́tò yìí wọ́n lọ jí ni ẹ wá pẹ́ ẹ lọ́wọ́ president of kini kan kó kí ẹ kọ́ wa náà ẹ láti bá dé àgbẹ̀ wá sí ẹ bá dé olúwalékọ́ police station tẹ́tí gbọ́ ẹ wọnú mọ́tò. ẹni sùúrù yorùbá sàṣàṣì jọ ń bára wa sọ kí lè ṣe fún mi. ok ma ṣàánú ẹ lè kó tó àlọ́ wọn. kí ni kí wọ́n wá báyìí. àwọn gbàrìbà lọ́dọ̀ tiwa wà á tẹ̀lé wa dé station tó bá dọ̀wọ̀n àwọn ọ̀gá wa wà á lọ bá wa máa sọ bọ̀ àwa àwọn gbàrìbà ní tiwa. ẹ jọ̀ọ́ ń bọ̀ bébì mo fẹ́ láti ìtòlí rà fi wọ́n lẹ̀ wọ́n ìwà ẹ̀ uniform abọ́ lọ́rùn àwọn eléyìí abá wọn pàdé pé ẹ̀rọ náà wọ́n á mọ bí mo yẹ jẹ́ tó kú mi mo ń bọ̀.
ojúlówó ojú ṣá. ìbáwo nìyẹn. ìjọ lọ lọ. o dẹ̀ pẹ́ lọ mínísítà bí òun wá mọ́tò dábìlì láṣẹ̀nsì àbí. àwọn ẹbí nínú ìlú. èlò wà lọ́wọ́ dáadáa. a máa ṣe wọlé owó tó wà bẹ́ẹ̀. wait thousand ló wà ń bí. ẹ mọ̀ rẹ̀ kọ́ àmọ́ next time má ṣe bẹ́ẹ̀ o. ó ti kéré jù ọ̀gá owó ẹ̀ ti kéré ẹ̀ má gbà lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ ti kéré jù ọ̀gá. next time má ṣe bẹ́ẹ̀ o. broda mi èdè kọ́lá jọ ń sọ. ó yá dáadáa àti pé. ọfíìsà àti ọkẹ pẹ̀lú ẹ̀. àwọn ìwé mọ́tò mi gbọ́. ẹ má tẹ́ ọmọ next time o. wo torí gbogbo òṣìṣẹ́ ṣe yìí next time wọ́n á tún ta irú ẹ̀ kọ́ máa fi ojú yín rí. ẹ̀yin onírúurú jáde serious àwọn ọ̀jẹ̀ kẹ́kẹ́ bóyá kéèyàn máa gbé táàgì pé òun ọmọ president lòun ń sìn káàkiri àwọn idiot bébí má bínú jàre idiot làwọn eléyìí náà àwọn ẹranko. inspector easy olóhùn ọmọ assistant kìíní kan to the president àwa go fake police man. àdóso àyà mi jáde ọmọ gbọ́n mi bá máa ṣe. èmi kọ́kọ́ sori bí ṣe àgọ́ id card ọ̀nà go fake ni orí sori tí wọ́n ti wọ́n náà bí. láì tìjà kún ní ilé ìjọba ìlú ó lè padà wá òkú lè padà wá. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́. àlè lọmọ mo ṣe ìrántí sí pé mẹkáníìkì ti sọ fún mi pé injector mọ́tò yìí ó ń ṣe bákan bí kí n tiẹ̀ má gbé jáde nǹkan tó tiẹ̀ wá kàn sùn mi ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá kò kí n drop a nearby kò wọlé tán. bẹ́ẹ̀ni ìsàn ṣé o mọ̀ pé o kò check mọ́tò ẹ̀ kó tó gbé jáde. má bínú fact èmi gan-an. Oh my God, do you know you wasted my time? I'm meant to be hanging out with my friends. Keep your mouth shut. Má bá mi sọ anything more. Idiot. You're such a fool. I hate you. But baby, ní sùúrù now. Ní sùúrù. I hate you. Má ever bá mi sọ̀rọ̀ mọ́. Má ever pè mí mọ́. Don't dare baby me. Ní sùúrù. Tábà jáde lé ní kò mí bá lè hang out some other time. Some other time? There will never be some other time. You are very very stupid. Idiot. Fool. Tó bá tún pè mí. Tibi, idiot. Times you were from. Get out. Please. Ọdẹ òbẹ jẹ ṣíkìnì òbẹ ní káńsítà mọ́tò ayọ̀ mú kú. àwọn olórí burúkú rẹ̀ ẹ kò lè já lè lò ọ̀rọ̀ mẹ́fọ́ lè fi rẹ̀ mí ọmọ náà ọwọ́ akẹ́bẹ̀rẹ̀ lè wọ̀ ní kí ó lè máa ma ẹ lórí ọdún. Olórí gbogbo ìpàdé yìí ìbàdàn pé ìtọ́jú àti nínú mọ̀lẹ́bí yìí mo sì ìtọ́jú àti orí nínú wọn olórí gbogbo yìí. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. ní sùúrù wo fẹ́ ní ọsọ pé tó bá dé wa lọ́wọ́ kí wá fún wa lọ́wọ́ wá fún láti méjì ẹ̀ ètò ẹ̀ mo ṣiṣẹ́ mọ́ ni. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo lè fún ẹ lófin. mi ò fọ́nrán òfowó ni mi fẹ́ mọ́ ní owó tó gbà lọ́wọ́ nígbà tó fẹ́ jáde owó yẹn gangan mi fẹ́ mo ò fẹ́ sítórì gbọ́ fẹ́ àmọ́ gbọ́. ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lè bọ́lẹ̀ bí tí mo lọ mo lè kówó yẹn fẹ́ tó yẹ kí n kó fún máa jáde padà. mo ò fara balẹ̀ ọ̀gá yìí mo aláyè ọ̀ya kí ló fẹ́ ṣe aláyè ló fẹ́ ṣe owó ni mo tó bá ọ̀ya atm mo ṣiṣẹ́ mọ́ ni. ọ̀gbẹ́ni sóbíẹ̀tì ìjọba ló lè ṣe owó mi gangan ló lè ṣe káàkiri lè ṣe sóbíẹ̀tì ẹ̀ pàdé mi jọ kí ló ṣe ẹ̀. àbọ̀lọ́rí burúkú rẹ̀ yìí. mi ò gbọ́
àwọn lórí burúkú rẹ̀ yìí ni. bàbá sọ ní yóò burú ṣá. ayé mo lọ parọ́ bẹ́ẹ̀. bàbá sọ kò ṣíṣe lórí. mo rò kò ní í dànù. àwọn mélòó. ẹ ṣí èrè. sotiri wọlé kí n bí sábà kó máa sọ ṣíṣe. ẹ má bèrè ẹ dúró náà. ẹ dúró náà. bàbá ta ló kú náà nù yín náà. sórí yóò. mọ́dájà bìlá ni bàbá ta ló kú. ó já owó 10,000 lọ́dún tó jáde ó wá fún sítórì sí bọ́lọ́pàá gbogbo. ṣé bí ọmọ special adviser to the president ni. àǹtí mi àdánìkọ yẹn ní sùúrù ntẹ oníburúkú yẹn ń yẹ o tún bá dọdọ rẹ owó yẹn múlíkà ìjẹbù múlẹ́bìrì gàrí èyí owó gbàyọ mi ń jẹjà olóògùn gbàyọ mọ fọkọ fún mi owó fọkọ fún mi àǹtí mi àdánìkọ ẹjẹ kí n rí kí kò yẹ pé olóògùn gbàyọ náà tilẹ̀ iná jìbìtì. àǹtí mi àdánìkọ olórí burúkú ni ẹ o. ṣé bí ọmọ special adviser to the president tó pè é. ṣé ìwọ náà o parọ́ fún mi pé ọmọ mínísítà. ó tún lẹ́nu láti bá mi sọ̀rọ̀. ṣé mo sọ pé ọmọ mínísítà for aviation ni kí ló ń kọ bàbá ẹ ṣé ọmọ mínísítà for aviation wà sọ fún mi pé kí ni. ó wo mi látòkè dé ó fi hàn pé mò ń ṣe ọmọ minister of aviation. ìwọ ọmọ mínísítà for aviation agbẹnu inú agodo yìí. ó ti láti bẹ lórí pọ́ jìbìtì aláwọ̀ adá fún ẹ aláwọ̀ adá fún ẹ aláwọ̀ adá fún ẹ wà kò ní dá fún ẹ ìwọ lórí burúkú yìí olórí burúkú olóyè. kẹrari ni o 70,000. Jabulani 70,000. Jabulani máa mú lọ kò ní dá fún ẹ kò ní dá fún ẹ. ọ̀gbẹ́ni má nà lórí. àwọn lórí burúkú ni ẹni àná lórúkọ kò ní dá fún ẹ kò ní dá fún ẹ àwọn lórí burúkú ni ẹni. ṣé ọ̀rẹ́ yìí ni. ọ̀rẹ́ mi ni. ẹ jọ ọmọ special adviser to the president ló pè rẹ ṣé tòótọ́ ni. ilé oko ni bàbá ẹ wà bàbá ẹ oko ló wà tó ń roko àgbọn. ṣóòótọ́. oko ìrèké oko ẹ̀wà oko ata nǹkan tí bàbá ẹ ṣe nìyẹn. ìdílé ọ̀rẹ́ mi ni o ó bá yọ̀ ṣe nìyẹn bàbá ẹ ilé. ọlọ́run ṣe abuse. ọba ilé yẹn jẹ́ yìí skul. jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà